Alhaja Ramat. Sorry, do I know you? Tájọ pàdé ní Jumat ní Ìbàdàn. Mi ò kí ń kí Jumat ní Nigeria. Alhaja Ramat. Do you need my help? Àwa lẹ yáwó lọ́wọ́ ẹ̀ ní Jumat ní Ìbàdàn. La ilaha illallah kabira. Ó dà pé ti rántí ẹ wá sá kúrò ní Ìbàdàn ẹ sá wá sí Ìlọrin kí ló dé? It's a long story. Àbí nítorí owó tẹ́ jẹ wá lẹ ṣe gbé bẹ́ẹ̀. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ṣé ẹ sure? Owó tẹ́ yá lọ́wọ́ wa ẹ jọ̀ọ́ ṣé lè bá wa send ẹ̀ báyìí. Mo ti gbàgbé kíní mi sílé. Kíni yín tẹ́ gbàgbé sílé. Káàdì mi. Ó dà pé ẹ fẹ́ ka àgbà kó ṣà. Kíni iṣẹ́ lówó tẹ́ fẹ́ san àbẹ́fẹ́ ká fi ìgbà tí so etí ńlá kìsà lẹ́sẹ̀kẹsẹ̀. Mo ní dọ́là. Ó yẹ bá wa send dọ́là tẹ́ sọ pé ẹ ní. Látàná mi ní network. Ṣé gbádùn ṣá? Ṣé kò ṣe pé ń doubt mi àbí ẹ believe gbogbo nǹkan tí mò ń sọ? Àlàyé gbẹnu dákẹ́ ṣó fẹ́ ká pariwo lè lẹ́ lórí ni. Mi ìfẹ́. Ṣé ti gbá ẹlẹ́ṣẹ̀ lọ́pọlọ rí ṣá? Kò ṣẹlẹ̀ rí ní street. Nínú kó san gbèsè tó jẹ wá àbí ká fi ẹ̀ṣẹ̀ da ọpọlọ ẹrú. Mú kan. Kíni iṣẹ́ lówó tẹ́ fẹ́ san àbẹ́ ká. Kíni iṣẹ́ lówó tẹ́ fẹ́ san àbẹ́ ká. Alhaja. Kíni iṣẹ́ lówó tẹ́ fẹ́ san àbẹ́ fẹ́ ká fi ìgbà.